A kú dédé àkókò yìí. Ìròyìn àjáàbalẹ̀ yìí náà ló balẹ̀ ní ìkànnì Samfatis Radio TV, ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mowó. Òní ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2025, léyìí tó bọ́ sí ọjọ́ sátidé àbámẹ́ta. Ire ẹnìkọ̀ọ̀kan máa ṣe bẹ́ẹ̀ di ìlọ́po ìlọ́po lọ́dọ̀ Ọlọ́run ọba ní ire owó, ire ọmọ, ire àlàáfíà, ẹ̀mí gígùn, àìkú baálẹ̀ ọ̀rọ̀. Àánú Ọlọ́run ò dẹ̀ ní fi wálẹ̀, bẹ́ẹ̀ àmọ̀ ní bó ń ṣẹ́ṣe o. Ìjẹ́ ìmúwa Ọlọ́run ò ní fi sí ibi tí ó nira. Àbídèmí Yusufu yín náà rí èmi lọ́mọ sọ̀kùlọ́rọ̀ kò gbóhùn lé ọmọ onípò àlè ìlú ọmọ alétè ìjọba. Èmi lọ́mọ yán ọ̀bọ kàrẹ́ yín abara funfun ọkà abara mìnìjọ mi ní jọjọ́ o. Ẹ jẹ́ ń ṣe gbogbo ẹ̀ ní wàrà ń ṣe sà ní kíákíá ní kọ́mọ́nkóbò. Ká ṣe pápá àpáta ń ṣe nílẹ̀ pápá ní kí gbogbo ẹ̀ má bàa ṣe kíni kó má bàa mọ́ lọ fà. Ìyẹn ní apá sẹ́ńtà igun bíbí. Samfatis Radio TV ní torí pé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Edo tó tún jẹ́ sẹ́nítọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ní ìlú Nàìjíríà jàre, ìyẹn ní olúùlú Nàìjíríà nílùú Àbújá. Tá a bá ń sọ̀rọ̀ nípa Adam Oshiomhole ló ti sọ̀rọ̀ nípa ọ̀gbẹ́ni kan tó jẹ́ NEC chairman, ìyẹn ìgbìmọ̀ olùka ìbò fún àwọn tó bá ṣe ìdíje fún ipò ààrẹ àbí gómìnà lórílẹ̀‐èdè ní ìgbà kan. Tá a bá ń sọ̀rọ̀ nípa Humphrey Nwosu, wọ́n ní Adam Oshiomhole ti sọ̀rọ̀ nípa pé Nwosu ò dìsáàbù ẹni tá a mọ̀ gbé jẹ̀gẹ̀gẹ̀ tá a mọ̀ páàrán tí a bá ń ṣe kínní. Ó ní tá a bá wo Nwosu ìpalára tó ṣe fún agbọn àgàgà ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà kò mà ṣe bẹ́ẹ̀, kò ṣe kínní, kò kéré. Torí pé ìbò 1993 eléyìí tó gbé olóògbé MKO Abiola wọlé, Nwosu ní ń bẹ nídìí kínní ìgbìmọ̀ tó yẹ kó ka ìbò jáde, kódà òun ni alága wọn. Eléyìí tí wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ka èsì ìbò ọ̀hún. Wọ́n ní kí wàá la fẹ́ fi mọ́ rántí Nwosu. Lóòótọ́ ni Nwosu ti dolóògbé, ààrẹ ọjọ́ náà tí wọn ò dìbò tí wọn ò ka ìbò ẹ̀ náà ti dolóògbé, àmọ́ ẹ má jà tanra wa, ẹni tí Nwosu kò yẹ kó wà immortalize lápapẹ̀. Àjọ EFCC tí ń gbógun ti jẹgúdújẹrá lórílẹ̀‐èdè Nàìjíríà ti declare arábìnrin olókòwò kan Aisha Achimugun wípé tọ̀ àwọn wà o. Wọ́n ti declare wanted, kódà wọ́n ní anybody tó bá mọ nǹkan kan nípa arábìnrin kó tètè wá wí fáwọn tó gbé information nípa ó ní ń ṣe o, bẹ́ẹ̀ dẹ̀ ni yóò ran àwọn lọ́wọ́. Ǹjẹ́ kí ni arábìnrin Aisha Achimugun yìí ṣe? Wọ́n ní ta ni? Wọ́n ní ń ṣe money laundry, kí èèyàn máa ru owó kí owó bìtìbìtì owó kó máa rù kí kó máa pé ta ni ó mú ọ kó máa ṣe yàtà yòtò yọ máa yan ìlànà o. Wọ́n láwọn ń wá ìlú tí ò sófin ìní ẹ̀ṣẹ̀ ò ṣe bẹ́ẹ̀ ni èsì ń bẹ. Ta ni ń jẹ́ Aisatu? Kí ni níbo ló ti wá? Ẹ tètè bá wọn pè é ní kíákíá, àwọn fẹ́ rí lápapẹ̀. Àtíkù ti fèsì lórí ọ̀rọ̀ tí ń jà rìnrìn tí wọ́n ní tọ̀ ìbò 2023 tó gbé Bọ́lá Ahmed Tinubu wọlé. Wọ́n ní kíni? Wọ́n ní sẹ́rí Àtíkù àti Peter Obi tán dupò díje ààrẹ pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní gómìnà Èkó ló fìnáǹsì wọn lówó. Àwọn owó kan bẹ̀ tí gómìnà Èkó fi fìnáǹsì kàmpéè wọn. Eléyìí ni Àtíkù ti sọ̀rọ̀ lórí ẹ̀ wípé níbo lẹ ti máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ báyìí? Ta gangan ni máa ń pòkọ̀ ọ̀bànújẹ́ yìí síta? Ta ni máa ń tẹ àwọn information faster post tí máa ń fi pépà tẹ̀ síta kiri? Òun wọ́n ní òtówó ni àbí wòyàn ni òtówó yẹn ṣe gàkì òun ni ò bà yín lẹ́rù ni. Owó wo wa ni gómìnà ìpínlẹ̀ Èkó fẹ́ fún òun tóun Àtíkù Abubakar gò kápébù ẹ̀ láti ṣe kàbí àná lòun ti ń jáde fún ipò ààrẹ tóun ti ń náwó ni. Àìfọ̀ wá jẹ́ pé ìbò eléyìí náà nìkan mọ fìnáǹsì òun. Ẹ má mọ̀ gbé àwọn ìròyìn àbádì ìròyìn ìyàtẹ̀ ẹ má gbé kì í, ẹ má mọ̀ gbé kì. Àtíkù Abubakar igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan tó dùgbò díje nínú ẹgbẹ́ òṣèlú PDP fún ipò ààrẹ lọ́dún 2023 ní ṣe bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ yẹn. Tó ní ìpínlẹ̀ Delta yẹn ní School of Nurse, wọ́n ní ọmọ akẹ́kọ̀ọ́ kan eléyìí tó ṣe fídíò Bọ́lá ìyàwó ààrẹ orílẹ̀-èdè yẹn Rẹ̀mí Tinubu nígbà tí ìyá lọ kí wọn ní School of Nurse ọ̀hún bí ọjọ́ mélòó sẹ́yìn, tó dẹ̀ sí bẹ́ẹ̀ tó ní òun ò gba Olúrẹ̀mí Tinubu ìyẹn ìyàwó ààrẹ gẹ́gẹ́ bí ìyá tòun o, òun ní ìyá òun lé o. Bẹ́ẹ̀ bá mọ̀ pé ìyá wa eye service ojú ayé ẹ̀yin ni ẹ máa ṣe lọ́dọ̀ tiyín. Èmi o lóòótọ́ mo wá kẹ́kọ̀ọ́ ní School of Nurse níbí bí, àmọ́ wọn a máa pè yóò ń yá ní ìyá mi màmá wa ti dé òun kọ́. Wọ́n ní fọ́nrán fídíò ọ̀hún wọ́n mọ̀ ti gbé ta lélẹ̀ tí wọ́n ní ilé ẹ̀kọ́ School of Nurse ọ̀hún ní ìpínlẹ̀ Delta ti ṣe kíni, wọ́n ti ń fi ọ̀rọ̀ wá akẹ́kọ̀ọ́ ọ̀hún lẹ́nu wò pé kí lórí lọ́bẹ̀ gan-an tó fi garu ọwọ́, àbí kí ni máa ń ṣe ẹ̀yin ọmọ yìí? Ẹ ń bá tó yẹ ni ó tó níbi ìyẹ́ ẹni náà ni, àbí kí ni tẹ́ ń gbin báyìí? Wọ́n ní ilé ẹ̀kọ́ ọ̀hún
wọ́n ti ń po ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún nífun-pọ̀ lórí ìbéèrè pé kí ni tó ṣẹlẹ̀ tó fi ní odidi ìyàwó ààrẹ kì í ṣe mọ̀mọ́ rẹ̀. tó nílùú Thailand ẹ wò ó, ìròyìn ìbànújẹ́ lélẹ́bà ní Choice ní etí wa ò ní gbọ́ láburú. wọ́n ní ilé building kan ló ṣe bẹ́ẹ̀ tó ga gogoro kan ló mọ̀ yẹ̀ lulẹ̀ ní orílẹ̀-èdè Thailand. wọ́n lélẹ̀ tó jẹ́ pé earthquake ó tètè yé yín báwọn ìrìn ó ṣẹlẹ̀ níbẹ̀ tọ́dẹ̀ jẹ́ rí pé ọ̀pọ̀ èèyàn ní bẹ́nu ilé yìí lókè nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ láàrin tí wọ́n jọ owó pọ̀ mọ́ mílíọ̀nìyà. kódà wọ́n sì ń wá àwọn kan èrè, wọ́n ti gbé òkú àwọn kan, wọ́n ti gbé ta àwọn kan wà tí wọn ò tiẹ̀ tí ì rí wọn tó yẹ pé kọjọ́ torchlight kọjọ́ map reading náà fi ń locate ibi wọ́n wà yẹn GPS ń bí ibẹ̀ yẹn. ọlọ́run ó ṣàánú, àní ìrìnjọ ibi bá ń pọ̀nà bẹ́ẹ̀ ẹnìkọ̀ọ̀kan ò ní wà nílé ńjọ́ ibi bá ń pa ilé lápá bẹ̀. Sultan ti ìlú Sokoto ti sọ̀rọ̀ pé ẹ̀yin mùsùlùmí ẹ fọ́n bóde. lóòótọ́ ń gbà oṣù fẹ́ bẹ̀rẹ̀ tí Ramadan fẹ́ bẹ̀rẹ̀ àwùjọ wa oṣù náà ni a fi bẹ̀rẹ̀. ní báyìí tó ti fẹ́ tẹ̀ iṣẹ́ wa tún kù ẹ̀kan o kájọ máa wo oṣù ní bóṣù bá tún ti wà níta ààwẹ̀ tán nìyẹn. torí pé ìròyìn tí ń lọ ní pétọ̀ ó ṣeé ṣe ní àyà ọ̀la Sunday kó jẹ́ pé òun lọ́dún tàbí Monday. wọ́n ní Sultan Sokoto ti wá sọ̀rọ̀ báyìí pé ẹnìkan ò lè parọ́ fẹ́nìkan bẹ́ẹ̀ ẹnìkan ò lè máa fi ẹ̀kọ́ taná fẹ́nìkan. ẹ̀yin náà ẹ bọ́ ta ẹjọ́ jájọ máa fi ojú wo oṣù ọ̀hún bọ́ bá jẹ́ párí bá àbádẹ́ rí ẹ mọ̀ débi pé ẹnìkan ní àìsàn mọ́ sọ fún yín pé ẹja ní ń bẹ nínú sandíìnì lápá sẹ́ńtà igun ibi ibẹ̀ yẹn. ìgbéyàwó kan mọ̀ rèé tó ti di awuyewuye táwọn èèyàn ń ṣe ààyìn lórí ẹ̀pẹ́ ẹ̀ wá gbá ní ẹ̀làjà ṣé wọ́n bẹ̀ wọ́n fẹ́ra wọn ni wọ́n ní tọkọ-tìyàwó kan rèé lélẹ̀ tán ní tó tiẹ̀ le jù ní pé ìyàwó gangan ni wọ́n ní bí ìyàwó ń tijú ni o bí ó di pé kò nífẹ̀ẹ́ ọmọkùnrin máa ń jọ ìgbéyàwó ni wọ́n ní ńjọ́ wedding tó yẹ ká máa jẹ ètè pé ọyá you may kiss your bride you may kiss your grooms. wọ́n ní kàkà kan jẹ ètè wọ́n ní ṣe ni ìyàwó kọ̀ lólóhùn ń bo òun ò lè jẹ ètè ń bí o. wọ́n ní àwọn kan dà á sí bóyá ìtìjú pé ẹlòmíín wà tí pójú mọ́ tì ní gbangba. wọ́n ní bẹ́ẹ̀ làwọn kan ti ń sọ pé ìtìjú lẹ́dẹ̀ẹ́ ń wo eléyìí ṣá àbí nǹkan míì mọ́ nǹkan míì ń bẹnu ọ̀rọ̀ yìí tá a fẹ́ sọ́ta. tó nílùú Kánò wọ́n ní wọ́n ti declare nílùú Kánò báyìí wípé kò sí kódà àwọn ọlọ́pàá ní ìlú Kánò látòrí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Kánò àti emir àti ìlú Kánò wọ́n ní gbogbo wọn ti declare o lórí pé ní fún ọdún àbí fún kò sọdún gan pé à ń lọ ibì kan à ń ṣe kinní kan kò sẹ́nì kankan tó gbọ́dọ̀ mọ wí láwàní o. wọ́n ní tó ń jẹ́ lẹ́dọ̀ báhùn láwàní tó ń jẹ́ ẹṣin gígùn bẹ́ẹ̀ tó fi jẹ́ pé àwọn ò fi fèjì jò sórí èrùlé àbí àwọn ò fi iná sórí èrùlé sùn ní àkọ́jọ́ nípínlẹ̀ Kánò. ìwọ tó bá fẹ́ rìn àbọ̀ ń lọ ìdí àbọ̀ ń lọ ilé àbọ̀ ń lọ bìkà rọra múra nọ́mà tè pé táwọn bá rí ọ àwọn ò ní fura sí ọ yẹn àwọn agbófinró ni o tàbá àwọn ọmọ wò ó pé báńdíìtì rèé ọ̀daràn rèé tó fi wá rí i pé láti máa yẹ̀ ọ́ wò yóò mọ̀ nira fáwọn. ẹṣin gígùn dọ̀bán gbogbo ẹ mọ́ tiẹ̀ lò ó lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kánò kọmíṣánná ọlọ́pàá bẹ̀ àti emir ṣe fi ìkìlọ̀ sí ìta fáwọn ará agbègbè ìpínlẹ̀ Kánò. ògbóǹtarìgì òṣèlú lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ kí ni ìlú mọ̀ọ́káyè ìyẹn Ned Nwoko bàbá ti kéde wípé tọ̀ ìyá ọmọ òun kẹta lọ́dọ̀ Regina Daniel yẹn gbajúgbajà òṣèré orí móhùnmáwòrán tó jẹ́ ìkan gbòógì nínú àwọn ìyàwó Ned Nwoko ti kéde pé pẹ̀lú rúmọ̀ tí ń lọ pé Regina Daniel ó ti kọ òun sílẹ̀ o kò fẹ́ ọmọ ni kódà ọmọ kẹta tó máa bí fóun àwọn ń retí ẹ̀ tó ti wà nínú oyún báyìí. pẹ́là ọmọ léńjẹ tí òkìkí ẹ̀ ń kàn bá ọmọ tán sọ̀tàn ológun unlimited lórí TikTok lórí ẹ̀rọ ayélujára bí ajé káfàtà lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ adúláwọ̀ káàkiri àgbáńláyé ìyẹn pẹ́là. wọ́n ní pẹ́là mọ̀ ṣe bẹ́ẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ tó ti jáde ilé ẹ̀kọ́ tó lọ ní ìlú Ìkòròdú. wọ́n ní nígbà tí pẹ́là máa dé ibi ibẹ̀ gangan wọ́n ní pẹ́là mọ̀ ṣe bẹ́ẹ̀ ó ṣe ń tẹ́nìkan òṣèré o torí pé 500,000 wọ́n ní pẹ́là mọ̀ ṣe bẹ́ẹ̀ kò gbé oṣù bẹ̀rẹ̀ gbá. wọ́n ní ó wu ọmọbìnrin kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ilé tó fẹ́ kọ ìdánwò aláṣeparí ìyẹn WAEC. wọ́n lóun ní pẹ́là bá lọ bá ọmọbìnrin ọ̀hún pé wọ́n ní ìwọ ni best student ìwọ lakẹ́kọ̀ọ́ tó ṣe bẹ́ẹ̀ tó dángájá nínú ilé ẹ̀kọ́ tọ̀ owó WAEC àtàwọn nǹkan kan èló ní gbogbo ẹ̀ ní 500,000 ní expenses ẹ̀ ní pẹ́là ní tọwọ́ bá pò ẹ̀yà òun gbà ọmọbìnrin ẹ̀ jẹ́ kóun ti sanwó WAEC lédè kúkúrú 500,000 ìní pẹ́là ló ṣe bẹ́ẹ̀ bùn ọmọ akẹ́kọ̀ọ́ kan tó dángájá
nílé ẹ̀kọ́ ẹ̀ ní Ìkòròdú níbi tó ti lọ sùkúù lápá ibi ibẹ̀. Gbọ́ wọ́n ní àwọn olólùfẹ́ mọ̀ ti ríran sí kíni ọ̀rọ̀ kan tó wáyé láàrin Richard Mofedamijo, ìyẹn tá a bá ń sọ̀rọ̀ nípa àgbà ọ̀jẹ̀ ògbóǹtarìgì òṣèré orí móhùnmáwòrán kan eléyìí tó tún jẹ́ pé igun Nollywood ni Richard Mofedamijo ìyẹn RMD, níbi tí wọ́n ní wọ́n ti pàdé ní ìfẹ́ǹtì kan pẹ̀lú Ìní Ẹ̀dọ̀. Wọ́n ní ògbóǹtarìgì òṣèré obìnrin orí móhùnmáwòrán kan Ìní Ẹ̀dọ̀ tí gbogbo èèyàn mọ̀ ìlú mọ̀ọ́ká náà ni wọ́n lóun àti Richard Mofedamijo náà jọ pàdé tí wọ́n dẹ̀jọ́ ignore ara wọn. Ibẹ̀ làwọn olólùfẹ́ ti ń wò pé ṣé ìgbéraga leléyìí ni àbí gàrú àbí ego láti wípé ẹ ríra yín Ìní Ẹ̀dọ̀ ó rí Richard Mofe RMD kíra yín nǹkan kan ń wáyé lọ́wọ́ lápá bẹ̀. tó ẹ jẹ́ mọ́ wíwá ìfún yín pé ìròyìn àjábalẹ̀ náà ní tẹ̀ síwájú tí ń tẹ̀rẹ̀mẹ́ǹdẹ̀ lápá sẹ́ńtà ìbíbí tí gbogbo ẹ̀dá ń lọ ní sòòsè gangan torí pé ní báyìí Juliana ìyẹn tó yọ bíbí nínú Jennifer Shettima ọmọbìnrin mà ti sọ̀rọ̀ síta ó ní ẹ wò ó ìbálé òun sì ń tọ́jú ẹ̀ o díjọ́ tóun bá rí ọkùnrin olóòótọ́, ọkùnrin tí èyí ṣe pé ìmọ̀ ta ní gba àwọ̀tẹ́lẹ̀ lára ẹni, ọkùnrin tí ò ní jẹ́ ọkùnrin sáà ní njẹ́ òun bá tó rí tó jẹ́ pé olóòótọ́ rè ẹni òun rè lòun ó tó fi ìbálé òun lẹ̀ dísìn bóun ti wà ìbálé lòun sì wà. Juliana tó kópa nínú Jennifer Diary tí gbogbo èèyàn mọ̀ sí Tóyọ́ Bèbí ìní ń sọ ọ̀rọ̀ yìí tí fi ń léde lápá bẹ̀. tó ìròyìn àjábalẹ̀ òní ṣe báyìí kó jù bẹ́ẹ̀ lọ fún títí òní ẹ̀mọ̀ ṣe wá pé ìkànnì Sanfatis Radio TV dáadáa báyìí la fi máa gbé yín débẹ̀ tí a ní já yín bọ́lẹ̀ àájá yín bẹ́tà ní sọ́ọ́dí létà ní àti tẹ̀ sí yín létí àjí ó tẹ̀tì ń gbé pé torí tí náà la fi ìdí tí àpótí ojúbọ̀nà kí tí yín mọ̀ bá dì. orúkọ mi ò yí padà Abídèmí Yúsúfù yín náà rí èmi lọ́mọ sọ̀gbọ̀rọ̀ kò gbóhùn lé ọmọ nípò àlélu ọmọ alétéjọba èmi yìí náà lọ́mọ yẹn ọ̀bọ́kàrẹ́ yẹn abara funfun ọkà abara mìnìjọ́jọ́. ẹ bá ń lórí YouTube ẹ kàn tẹ Sanfatis Radio TV lórí YouTube ẹ bá ti tẹ̀ ẹ gbọ́wọ́lé subscribe kẹ share kẹ like kẹ comment ẹ jájọ rò pọ̀lẹ̀pọ̀ bí ẹ̀gúsí àti ẹ̀bà lápá sẹ́ńtà igun ibi ibẹ̀ yẹn. yéèpà mọ̀ já ájìá mọ̀ mi aláṣẹ àtòlùdarí Sanfatis Radio TV nílùú UK Ireland ẹ̀já sí dáadáa nu ayé ọ̀dàbọ̀. ká lọ Sanfatis ẹ jẹ́ ká lọ ó yá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire ó yá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire ó yá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire ó yá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. ní Sanfatis FM ọmọ aládé ni wá gbogbo ìran káràkátà